Otasansan rédíò and TV. Ṣé school lọ wà? Bẹ́ẹ̀ni sir. Báwo ni mo gbọ́ information kan ni wọ́n á fẹ́ confam Bẹ́ẹ̀ni bó ṣe rí náà nìyẹn. tí vetinary doctor tán ní Ẹ̀kúnpa. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Sẹ́kùn náà ni àbí kẹ́nẹ̀ o? Lion Lion kìnìún mà nìyẹn. Lion Kìnìún kìnìún. bẹ́ẹ̀ni. Ọ̀gá báwo ló ṣe ṣẹlẹ̀ ló wà náà gbàgbà ẹ̀? Inú ọgbà náà mo àbọ̀ ọ̀wà nílé hostel mo wà. So wọ́n dàgbà sọ pé máa yẹn fẹ́ fìdí lion yẹn. Okay. According to picture yẹn náà yẹn ti máa mọ̀ pé hungry lion ni. Lẹ́yìn náà bá rí picture ṣe bẹ́ẹ̀ rí picture yẹn lion yẹn. Lion yẹn mi ò tí ì rí picture rẹ̀. Picture lecturer yẹn ni mo rí. Tí n bá wọlé fún mi bóyá màá rí, so I will send this to you. So ẹ̀yin náà ti máa rí hungry lion ni. So ọmọ yẹn dẹ̀ ti ń feed lion yẹn ti pẹ́. Ó dàbí fún bí i 7 years ago now ló ti ń feed ẹ̀. So ọkàn rí bó ṣe rí lánàá yẹn náà ni. Pé ikú tí ọ̀pọ̀ dẹ inú àpò rẹ̀ ló wà. Ikú tí ọ̀pọ̀ dẹ inú àpò ló wà. Bẹ́ẹ̀ni. Tó ọlọ́wọ́n máa bìṣọ́ ẹ̀sọ́ wa yóò máa dàbí wa. Mí nǹkan tí a mọ̀ pé wọ́n ní ìmọ̀ pọ̀ ní lion níbẹ̀ yẹn gan. Zoo wà ń bẹ everything báyìí lọ lónà mi ò tiẹ̀ tí ìpín rẹ̀ ẹnu ọdún mẹ́ta gan mọ́ ògbéje lọ sí rẹ̀ gan bọ́ ètò ìṣẹ̀lẹ̀ yìí wọ́n dàbọ̀ ti pa ṣá wọ́n sá ti pa yẹn. Ọkọ̀ ti pa lion yẹn. Méjì ni wọ́n ti pa kan bẹ́ẹ̀ méjì tó ṣe máa yẹn léṣe náà ni. Ọ̀nà pa ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀gá tó ọlọ́mọ wà pẹ̀lú wa náà mo ní kí n confam gẹ́gẹ́ bí oníròyìn ká tó gbé. Ó ti tó dẹ́ bá ti ń gbọ́ fọmísẹ̀ máa jẹ́ kó tó wa náà lọ́wọ́.